jẹ́ ká dìde. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀ kì í jẹ́wọ̀ sí. Àgbẹ̀kọ̀. Láìsí àgbẹ̀. Kò sí Yorùbá. Láìsí Yorùbá. Kò sí Nàìjíríà. Ẹ jẹ́ ká jókòó. Mo fi àsìkò yìí kí ààrẹ wa káfàtà, ààrẹ High Chief Kamorudeen Òkìkí Àrẹ̀mú, ààrẹ Àgbẹ̀kọ̀yà worldwide. Àgbẹ̀kọ̀yà. Ẹ káàbọ̀ sáàrin wa bàbá. Ìpàdé ti òní tí a ní kí ẹ wá bá gbogbo àgbáyé sọ̀rọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ káàkiri ní ilẹ̀ káàárọ̀ òjìire, ní ilẹ̀ káàárọ̀ òjìire àti àwọn tí wọ́n wá ń lo orúkọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí wọ́n fi ń tan àwọn ọmọ Yorùbá àti àwọn àgbáyé jẹ lápapọ̀. Ìdí rèé tá a fi wò pé dàrúdàpọ̀ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá a ní láti tàn mọ́lẹ̀ sí i. Mo fi àsìkò yìí kí olóyè wa pàtàkì àwọn ni legal adviser ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, àwọn tó ní akọgun Àgbẹ̀kọ̀yà worldwide, barrister Hasan Taiwo Àpáta Gàǹgà. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Mo kí bàbá wa, bàbá High Chief Fálọlá, àwọn ni olúwo Ifálá Àgbẹ̀kọ̀yà worldwide. Bàbá ẹ káàbọ̀. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Mo kí ìyálóde olórí Mojísọ́lá Sekinat Akànbí, ìyálóde Lagos State Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Mo kí bàbá wa Chief Wasiu Shitu, National Commander 1 Àgbẹ̀kọ̀yà worldwide. Ẹ káàbọ̀ sáà. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Àgbẹ̀ kì í jẹ ìwọ̀sí. Àgbẹ̀kọ̀. Mo kí bàbá wa Àgbàkin Àgbẹ̀kọ̀yà worldwide, àwọn ni gómìnà Àgbẹ̀kọ̀yà Lagos State, Chief Sunday Ayẹni. Ẹ káàbọ̀ sáàrin wa. Àgbẹ̀kọ̀yà o. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà o. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà o. Ìṣọ̀kan. Èmi tí mo sọ̀rọ̀, èmi ni Dr. Ọ̀túnba Adégbéró Ògúnlànà, National Secretary General of Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà o. Ìṣọ̀kan. Àwa bẹ̀rẹ̀ dúnà láti lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa akọgun Àgbẹ̀kọ̀yà worldwide, tí wọ́n tún jẹ́ legal adviser Àgbẹ̀kọ̀yà, nítorí pé ibi tí a ti mú ọ̀rọ̀ yìí ò ju pé a gbọ́ pé àwọn kan fẹ́ jáde, wọ́n fẹ́ ṣe ìwọ́de ní Ìbàdàn, wọ́n kóra wọn jọ, wọ́n pera wọn ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. A dẹ̀ mọ̀ pé treason and felony ìkan tó rọ̀ mọ́ pọ̀ díẹ̀. Fún ìdí eléyìí màá fẹ́ kẹ́ bá wa yànnàná kí gbogbo ayé mọ position ẹgbẹ́ gẹ́gẹ́ bí agbófinró nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún wa. Ẹ bá wa yànnàná ẹ̀sà. Ẹ káàbọ̀. Ẹ ṣe gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ òjìire, gẹ́gẹ́ bí a ti ṣe yànnàná tí a fi sọ gẹ́gẹ́ bí nǹkan tí ó gbé wa lénìí, láti lè jẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ òjìire kó mọ ìhà tí ẹgbẹ́ ńlá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó kọ sílẹ̀ Yorùbá, pàápàá jùlọ awuyewuye tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, Yorùbá jẹ́ gbòógì pàtàkì ní gbogbo ẹgbẹ́ ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá kan náà, ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ tí a ò lè fi ọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Àkọ́kọ́, Àgbẹ̀kọ̀yà. Ìṣọ̀kan. Ẹgbẹ́ yìí tá a pè lẹ́gbẹ́ Àgbẹ̀kọ̀yà yìí kò ní ẹ̀yà méjì,
kò sí tó ń jẹ́ solidarity, kò sí tó ń jẹ́ kankan nínú Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà làgbẹ̀kọ̀yà jẹ́. Látayébáyé tá a ti dá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà sílẹ̀, àwọn bàbá wa tó dá sílẹ̀ ní ìgbà náà, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìwọ̀nba ni mo lè sọ torí kò gbẹ́nu mi. Tí bàbá bá ń bá wa sọ̀rọ̀, wọ́n ṣàlàyé bí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ṣe tọ̀ wá. Orí okùn tí Àgbẹ̀kọ̀yà wà láti 1943 tá ti dá ẹgbẹ́ yìí sílẹ̀, láti 38 tá ti dá ẹgbẹ́ yìí sílẹ̀, àti ìdírè kúrò náà. Àgbẹ̀kọ̀yà ẹyọkan ni. Awuyewuye tá a wá ń gbọ́ lọ́tún tá a ń gbọ́ lósì wípé October 1st àwọn ẹgbẹ́ kan fẹ́ dàlúrú tó láwọn fẹ́ ṣe rally tó ní orúkọ àwọn Àgbẹ̀kọ̀yà solidarity or whatsoever. Àgbẹ̀kọ̀yà a ò ṣe rally kankan. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà original ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ọmọ Yorùbá a ṣe ìwọ́de. Kò sí nǹkan tó ń jẹ́ ìwọ́de nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí ẹgbẹ́ tí àwa sọ yìí tó fìdí múlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò ń ṣe ẹgbẹ́ tí èèyàn kan lè máa wọ́lẹ̀ káàkiri. Torí ẹ̀ la ṣe dúró láyé ọ̀tọ̀. Ẹgbẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá. Gani lòun ẹ̀dẹ̀ ẹgbẹ́ kan, Gani Adams, ó ní òun ṣe OPC, òun bá àwọn Àgbẹ̀kọ̀yà kan àwọn fẹ́ ṣe gbogbo ẹ̀. In tó bá ti sọ fún yín nípa ọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó bá ti yàtọ̀ sí ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àwọn àgbààgbà ẹgbẹ́ tó jókòó sórí ìjókòó yìí àbí lẹ́nu bàbá wa Àrẹ̀mú Òkìkí Àgbẹ̀kọ̀yà kò sí tó ń dàgbẹ́kọ̀yà ń bẹ̀. Gbogbo ẹ̀ arúmọléje ni. Olè ọ̀kánjúwà kan jalè olólè yìí tán fi ẹgbẹ́ yẹn ń ṣe nìyẹn. Kò ń ṣe ẹgbẹ́ àgbẹ̀ á ti bẹ̀rẹ̀ sí ní mú wọn. Àwọn kan ti mú láìpẹ́ yìí, àwọn kan wà tí ara arrest sí Ọ̀yọ́ tí commissioner of police bá wa ṣẹ́ lórí ẹ̀ tó ṣèwé pé òun ò ní bà orúkọ wa jẹ́ mọ́, òun ò ní jàgbẹ́kọ̀yà mọ́. Ara wọn la tún rí tó tún lọ pàdé pọ̀ mọ́ Sunday Igboho tó láwọn ń jáde Àgbẹ̀kọ̀yà. A fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé gbogbo wọn tó ń pariwo solidarity wọn ń ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà o. Àgbẹ̀kọ̀yà ti wà Àgbẹ̀kọ̀yà kan tá a mọ̀ nílẹ̀ Yorùbá tó bá ti kúrò wípé ọ̀n lọ lórí àwọn kúrò ní Àrẹ̀mú Òkìkí. Àgbẹ̀kọ̀yà. Bàbá kẹ́ ẹ pẹ́ fún wa sà. Kì í ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Àwa kì í ṣojo. Àdẹ̀kí àjáde ìwọ̀sí. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó jẹ́ ẹgbẹ́ àgbà tó jẹ́ ẹgbẹ́ tiwa. A máa ń ṣàlọ̀ síwájú gbogbo nǹkan ni. Tẹ́ bá lé ẹgbẹ́ kan fẹ́ jáde, ẹ fẹ́ gba ẹ̀yin kan solidarity, ẹ̀yin kan kí ló ti ń porúkọ wọn national, àwọn kan movement, àwọn kan kìnìkan ẹlẹ́fẹ́ gba Yorùbá nation. Ṣé bó ṣe ń gba Yorùbá nation nìyẹn ni? Ṣáwà tẹnuwọ òkú nulẹ̀, àṣàṣì ń bá wọn lórí wájà. Ìdààmú wà lọ́dọ̀ láàrin àwọn olórí wa, ẹnu wọn ò tí kò ẹlẹ́fẹ́ gba nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Àìní problem, àìní ìṣòro nílẹ̀ Yorùbá, ẹnu wa gan ò tí kò. Bàbá Bọ́lá Ahmed Tinubu ó ló fẹ́ jáde fún president, àti ráwọn kan nú àwọn ẹgbẹ́ Yorùbá tó pẹ̀lú àwọn ẹgbẹ́ àgbà Yorùbá tó ti ń takò ń bẹ̀. Haúsá ò ní ṣe orú ẹ̀ fúnra wọn. Wọn ní tọ́ba ní kan fẹ́ jáde ránkàtẹ́dẹ̀ wọ́n gbé lọ nìyẹn ni. So tẹ́ bá máa sọ pé ẹ jókòó ẹ fẹ́ gba Yorùbá nation, ẹ jẹ́ kí àwọn àgbààgbà wa kọ́kọ́ kò sójú kan náà. A kì í gba kíní pẹ̀lú ogun, ẹ fẹ́ jẹ ogun lẹ́ni, ẹ fẹ́ jà lọ́la, ẹ fẹ́ dàlúrú làwa mọ̀ sí o. Nídìí èyí a máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ò sí ní ẹgbẹ́ tó fẹ́ jáde fún rally. Ọjọ́ kìíní àná ìkan Ọlọ́run sọ̀rọ̀ Tinubu ń pe Tinubu ní bọ̀dá mi, Tinubu tó bí ẹ lọ́mọ tó ń pè ní bọ̀dá mi, ó ní kó kọ́kọ́ wá tọrọ àforíjì lọ́wọ́ Yorùbá. Ìyẹn Gani Adams kí Tinubu kọ́kọ́ wá tọrọ àforíjì lọ́wọ́ ilẹ̀ Yorùbá náà, ó ti ṣàṣìṣe, ó ṣe kinní kan. Mo rántí ní year 2015 náà tá à ń sọ̀rọ̀ pé à ń dìbò àdìbò. Gani Adams yìí ló lọ sí ọ̀dọ̀ Jonathan tó lọ gba owó ń bẹ̀ tó wá ń ba ìlú Èkó jẹ́. Tó kó gbogbo tó ọ̀tọ̀ ní kọ́bẹ̀rẹ̀ sí máa fọ́ gbogbo Ọjọ́ta àwọn ìyá aláta ìyá elépo. Lẹ́yìn ẹ̀
lọ́tún wò pé bóyá tá a bá fún ẹ ní oyè ọmọ Yorùbá bóyá wàá rí tò ẹbìnrin mo fẹ́ pé question kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni pé nígbà tó máa tò yẹn tó máa fún ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ èèyàn mélòó ló tọrọ apology fún gbogbo àwọn tó lọ bá ipò wọn jẹ́ bá gbogbo àtàwọn jẹ́ láwọn ìyá níyà tó ń ṣe gbogbo tó fọ́ gbogbo ẹtọ́ fúngbà náà. Anyway ọ̀rọ̀ yẹn àpá ọ̀tọ̀ nìyẹn ìyẹn kọ́ la wá sọ lẹ́nìí bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé anybody tó bá ń pàrẹ̀ dára ẹ̀ gẹ́gẹ́ bí Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ tó bá ti ń pàrẹ̀ dára ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà we are at watch and then a ti fi ọ̀rọ̀ yìí a ti gbé láwọn tó tún jẹ́ agbófinró lọ́wọ́ ẹni tó bá ti mú ní ẹgbẹ́jọ́ tó lóhùn ṣe pàrẹ̀dẹ̀ l'Àgbẹ̀kọ̀yà à ń fi àsìkò yìí sọ fún wọn wípé ẹni ẹgbẹ́ tó bá jáde pé òun Àgbẹ̀kọ̀yà níjọ mọ́ ọjọ́ tọ́lọ́n fẹ́ ṣe rálì yìí náà àwọn agbófinró wa ẹ bá wa ṣe ń tó tọ́ ẹ ṣe ń tó yẹ fún wọn wọ́n fẹ́ dà lóru ni o kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe àkọ́gun Àgbẹ̀kọ̀yà worldwide legal adviser Àgbẹ̀kọ̀yà ẹ ṣe gan bàbá wa kí gbogbo ẹ má bàa dàrú pátápátá wọ́n ní kí ìlú má dàrú la ṣe ń bẹ Ifálọ́wẹ̀ bàbá wa high chief Ifálọlá Olúbodè mo máa pè yín sí nítorí èyí ló kàn ṣé kìí ṣe àṣàṣì ṣé kìí ṣe ẹ̀fù ṣé kìí ṣe èdì ló mú ilẹ̀ Yorùbá báyìí nígbà tó jẹ́ pé Gani Adams náà ó dẹnu kọ Tinubu ó tún kúrò ńbẹ̀ Tinubu náà tún rí kábíyèsí ó jókòó àwọn Ọọ̀ni Aláàfin gbogbo wọn ilẹ̀ Yorùbá ò tòrò èmi rò pé bóyá àṣàṣì àti èdì àwọn Fúlàní Haúsá yìí àtàwọn ọmọ ìyá wa náà tó wà ní ìsàlẹ̀ ń bí bóyá òun ló ń dìwà sí yìí ó dàbí pé ó tóhun tá à ń pérò olúwo wa olúwo Ifálá ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ sí. Àgbẹ̀kọ̀yà o ìṣọ̀kan Àgbẹ̀kọ̀yà o ìṣọ̀kan ẹnu wa nílẹ̀ Yorùbá Olódùmarè á jẹ́ kó kò àwọn tó nílé ayé á jẹ́ kó kò ẹnu Yorùbá ò tí kò ààrẹ wa ẹnu Yorùbá ò tí kò àwọn àgbààgbà Yorùbá wọn ò fọwọ́sowọ́pọ̀ èdìrẹ́ o Aláàfin àtọ̀ onírìṣà àárín wọn ògún tààrà àfitá bá ń parọ́ nìkan ló kù Tinubu Gani Adams àárín wọn ògún tó àgbòkòkògún gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá ẹnu wọn ò kù nípa ìdí èyí ààrẹ wa Yorùbá nídìí ká lọ wẹ ègún ká lọ wẹ èpè dànù ká lọ rúbọ gidi ètùtù tó nípọn ká lọ ṣe nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe advice tèmi pé bí wọ́n ṣe bà ẹgbẹ́ OPC jẹ́ tó fọ́ tó ṣẹ́ kélékèlé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ká tètè ya wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdákà mọ́ bá abẹ́ eléyìí jẹ́ mọ́ wa lọ́wọ́ lágbára Olódùmarè kò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní dàrú o Ifá ò ní mú wa èdè ò ní dì wá Ifá kan ní ó ní ọta gidi gbòǹgbò gidi agídí gbòǹgbò lè yọ láàrin òkúta adíbá fún ìràwọ̀ ṣàṣàṣà tí ṣológo lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ìràwọ̀ ṣàṣà ogun òjọ̀run kógun má jà wálé wa ìràwọ̀ ṣàṣà ogun òjọ̀run ogun má jà wálé wa ìràwọ̀ ṣàṣà ogun òjọ̀run ọmọ onílé kì í kógun jalè ìràwọ̀ ṣàṣà ogun òjọ̀run aláàmù kì í kógun wọ̀lú ìràwọ̀ ṣàṣà ogun òjọ̀run ogun oníjà wà nílẹ̀ Yorùbá o Yorùbá ò kì í pé ogun Yorùbá ò kì í pé ogun tí ogun bá wọlẹ̀ Yorùbá ẹ jẹ́ kán ṣígun kán ṣígun wò kán wá rí iná ewé bẹ ogun sì wà kì í ṣe pé kí àwọn kankan kóra wọn jọ ká máa fi ìbọn Àgbẹ̀kọ̀yà gbéra àfi gbígbàgbọ́ lórí ìbọn ewé wà tí ń jẹ àwọn àjànú máa dìde tó máa jà fún Yorùbá ṣùgbọ́n ẹ jẹ́ ká sinmi ẹ̀dọ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká rúbọ gidi ká ṣe ètùtù sílẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá kó lè bá àtùbà kó lè bá àtúnṣe ewé wà ẹ tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ kó wá dán wò ewé wà tí ń jẹ́ ọ̀fà èyí kó bí agbé tàbí ṣùgbọ́n à á sọ ohun tó mọ́ bá já fún nítorí èyí ńkọ́ ààrẹ wa iṣẹ́ wà
ta ní láti ṣe nínú Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá kó má bàa dàrú o ká lọ bá àwọn lọ́balọ́ba kẹ́nu wọn kò ká lọ bá àwọn lóyè kẹ́nu wọn kó kò kán fìmọ̀ ṣọ̀kan tí Yorùbá bá máa padà lọ lọ́tọ̀ kẹ́nu wa ti kò kíyàwó má bàa jẹ wa kì í ṣe pé kí nínú 100% kí 80% má fọwọ́ sí nǹkan kí 20% sọ pé ó fẹ́ ṣe ó possible ni nítorí náà ńkọ́ ẹ jẹ́ ká ṣe báyìí ààrẹ wa gbogbo ẹgbẹ́ ilẹ̀ Yorùbá bí ẹ bá ṣe fẹ́ kó rí ló ṣe máa rí láṣẹ àwọn tó ní ilé ayé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun ní ẹbọ òun ní ògbó lásán ológèdè kan òun ní fákan òun ní kankan níbi kan pé òun máa fi dálẹ̀ Yorùbá rú alálẹ̀ á mú ilẹ̀ Yorùbá á mú láṣẹ Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní dàrú ẹni tó bá sọ pé òun máa dá ilẹ̀ Yorùbá rú Oòduà àtẹ̀wọ̀n lọ nífẹ̀ẹ́ Ọ̀rànmíyàn Akínílé Akílóde eléṣì jẹ́ mo gbèrà yìí a bá yọ dànù ó ṣe máa rí nìyẹn Àgbẹ̀kọ̀yà o. ìṣọ̀kan bàbá wa Chief Kamorudeen Òkìkí Àrẹ̀mú Àgbẹ̀kọ̀yà bàbá ẹnu àgbàlóbi tí ń gbóhùn pẹ̀lú gbogbo kan tó ṣẹlẹ̀ lọ́tún lọ́sì bóyá ká sọ pé ká bẹ̀rẹ̀ láti Àmọ̀tẹ́kùn tí wọ́n ti ní kó máa gba fọ́ọ̀mù kó máa fi lórí íńtánẹ́ẹ̀tì ìmọ̀ mọ̀ bí táwọn Àmọ̀tẹ́kùn gan ọlọ́mọ ìkan gbọ́ Àmọ̀tẹ́kùn lọ lọ́wọ́ tá a wà yìí ẹni tó bá jẹun kò kí ń pé ogun dàbí iyán kò dàbí ọkà ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n pé ogun yìí Elédùà àárọ̀ wọn nítorí Yorùbá dúró tí Yorùbá bá dúró dáadáa tí Yorùbá bá náà wọn lọ èmi náà mọ̀ pé ibi tí Yorùbá bá lọ Àgbẹ̀kọ̀yà ń lọ bàbá afẹ́ mọ ibi tẹ́yìn náà dúró sí lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí Elédùà bá yín ṣe wẹ̀ pẹ́ fún wa o Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan Àgbẹ̀kọ̀yà àgbẹ̀ kì í jẹ̀wọ̀ sí Àgbẹ̀kọ̀ kò sí Àgbẹ̀kọ̀yà kò sí Yorùbá kò sí Yorùbá kò sí Nàìjíríà inú mi dùn gidigidi fún kíní conference lẹ́nìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn journalist wa àwọn Punch newspaper àwọn Vanguard àtọ̀pọ̀lọpọ̀ wọn fún press conference tá a ṣe lẹ́nìí Àgbẹ̀kọ̀yà jẹ́ ẹgbẹ́ ńlá tó lágbára jù ní gbogbo ilẹ̀ Yorùbá tí kò sí ẹgbẹ́ tó lágbára tó Àgbẹ̀kọ̀yà ò kì í ṣẹgbẹ́ ọmọdé ẹgbẹ́ àwọn àgbààgbà ni Àgbẹ̀kọ̀yà kì í ṣẹgbẹ́ jàǹdùkú kì í ṣe mílítàǹtì ẹgbẹ́ àwọn ọlọ́pọlọ èèyàn ẹgbẹ́ àgbẹ̀ tó dájú ni wọ́n dá Àgbẹ̀kọ̀yà lẹ̀ ní 1938 láti ọwọ́ bàbá wa Emmanuel Ayọ̀rìndé èyí tí bàbá Abbas Alẹ́sìnlọ́yẹ tó jẹ́ Olúbàdàn ìgbà náà tó jẹ́ bàbá àṣàlẹ̀ wọ́n ṣe títí di 1966 wọ́n gbé fún bàbá wa Tàfá Adéoyè kọ́lọ́n kó fi ọ̀run kẹ́ wọn. Àgbẹ̀kọ̀yà wọ́n ṣe ìgbà náà ní ọ̀rọ̀ owó orí lọ sí òkè owó kòkó àtowó obì àtowó kọfí lọ sí ilẹ̀ wọ́n ṣe ìgbà náà ní jáde Ọlọ́run ní jẹ́ ká rógun ẹni tí ò rógun rí ní pé ogun ráyọ̀tì yàtọ̀ sí ogun ọ̀tọ̀ lówó ẹ̀já ọ̀tọ̀ lówó ẹja ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ẹlòmíì á máa sọ̀rọ̀ ogun olórin kan ló kọrin pé ó fi orin yẹn fi bá torí tẹ́ máa gbágbó yẹn máa rẹ́rìn wọ́n ní arọ tó lajú arọ tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tó lajú tó ń sọ fárá àdúgbò pé òun fẹ́ kógun ó dé o olórin wa ní àánú ẹ̀ ṣe mí torí pé tógun bá dé arọ láti bọ́ tẹ̀ lọ ni eré ẹsẹ̀ wo ló fẹ́ fi sáré èèyàn kan nínú 20 million people èèyàn kan out of 50 million people èèyàn kan out of 200 million people àìmọye èèyàn tó ti pa pé ogun tó ti bó tó ti lọ àìmọye odò tó ti sàn tó ti lọ Àgbẹ̀kọ̀yà
kì í ṣe ẹgbẹ́ kékeré. Nígbà tí bàbá Tafádéoyè lọ tán, ó kù bàbá Awópéjú-Gbógun bẹ̀. Àwọn náà gbé, wọ́n ṣe di 1998. Gbà tó di 1998 ni wọ́n fi mí ṣe ààrẹ Àgbẹ̀kọ̀yà. Ó di 22 years lónìí tí mo ti wà ní ààrẹ Àgbẹ̀kọ̀yà worldwide. Àgbẹ̀kọ̀yà. Mi ì ṣe torí ẹ̀ èèyàn ò gbọ́ bí tí mo ti ní kìlú ò dàrú rí. Oògùn lẹ́pẹ̀ báwọn, oògùn abẹnú gọ̀ǹgọ̀. Ibi tí wọ́n kan wá dé làwọn kan ti bẹ̀rẹ̀. Oògùn tí wọ́n rò pé o ní lọ́wọ́ yẹn kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn mi. Kí la àti ìrírí, kí lágbára téèyàn ní tí ó lóhùn lágbára wa ní kò sí àwájẹ. Wọ́n sọ bẹ́ẹ̀ mọ́, ta ni bàbá rẹ? Oògùn wo lo ní? Ta ló fún ẹ, ta ló ṣe fún ọ? Ilẹ̀ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ mo lóògùn kan o, mo lágbára kan. Èèyàn máa ń tẹ̀lé bí Yorùbá bá ṣe ń lọ ni. Yorùbá ò kàn fi fọ́nu kó bọ́ sórí sẹ́yìn nígbà táyélujára ti káyélujára ó tó dé làwa ti ń sọ̀rọ̀. Kìí ṣe wọ́n ń rẹ́ mi lórí ayélujára bíi Facebook gbogbo ẹ̀ kan máa rí mi pé wọ́n ń gbé mi kiri, wọ́n ń ṣe kìíní kan. Èmi ò ń bọ́ síta sọ̀rọ̀ torí pé àṣírí Yorùbá wàláhì ọwọ́ Àgbẹ̀kọ̀yà ló wà. Àgbẹ̀kọ̀yà o. Àgbẹ̀kọ̀yà. Tí wọ́n bá mú Yorùbá lénìí, Àgbẹ̀kọ̀yà wọn gbà tí wọ́n mú Yorùbá. Kí wọ́n á ló dé tí àwọn ọmọ kéékèèké kan wà bọ́ tí wọ́n wà bá ìwọ Sunday Igboho pé wọ́n ní gọ́vnà Àgbẹ̀kọ̀yà. Ta ló fi wọ́n ṣe gọ́vnà? Ta ló fọmọ àwọn ọmọ tọ́ọ̀gì ṣe gọ́vnà? Èèyàn tí ó wà Àgbẹ̀kọ̀yà gbọ́dọ̀ jẹ́ ọmọ 40 years kó tó lè wà Àgbẹ̀kọ̀yà. Bọ́ọ̀ ni ọ̀sẹ̀ á gbé pé ọmọ ọ̀kadà ráìdà ọmọ wọn ní gọ́vnà Ìwó. Ta ni ó wà? Tí wọ́n ti ẹ̀ wá ní wọ́n ti ẹ̀ wá mú wà bá Sunday Igboho. Ṣé advice aláfẹ́ wá gbà lọ́wọ́ rẹ ni àbẹ́wò? A lè wá gba advice lọ́wọ́ mi kí ló èló ló ní tó fẹ́ fúnru wa yìí. Oògùn wo la fẹ́ gbà? Ẹ wá bọ́ síta. A ní kó o mọ̀ ṣe. Èèyàn lè jáde kó náà try nǹkan wò. Kó ní Oòduà Republic tó òun fẹ́ ṣe ń tòun o. Ṣùgbọ́n ẹ má fi orúkọ Àgbẹ̀kọ̀yà sí. Kò sí tí ń jẹ́ Àgbẹ̀kọ̀yà peace movement ní Nàìjíríà, kò sí. Àgbẹ̀kọ̀yà ẹyọ kan ló wà tí ìjọba gan dẹ̀ mọ̀. A lè kanlẹ̀kùn ìjọba lónìí kó mọ̀ sí Àgbẹ̀kọ̀yà Farmers Association, èyí tó ń pè ní Àgbẹ̀kọ̀yà Society. A lè kanlẹ̀kùn ìjọba kó mọ̀ sí. A nígbà tí wọ́n pariwo lórí Facebook, pariwo lórí kinní. Ṣùgbọ́n tó ń ké ajáde lénìí láti sọ̀rọ̀, ó ní fídíò tá a rí lánàá tí wọ́n ní àwọn fẹ́ jagun. Àgbẹ̀kọ̀yà fẹ́ lọ Oòduà Republic. Àgbẹ̀kọ̀yà fẹ́ bẹ̀rẹ̀ Oòduà Republic. Ogun dàbí iyán bí àmàlà ni. Sógun náà lẹ pè bí ẹ ń pe kinní. Tó bá di October wà yẹn ní rí kankan nú wọn o. Tó bá ti jẹ́ gbùlàgbùlà ní ìsọlọ́pàá ju bí ìbọn bíi mélòó kan gbọ́ kálukú ti lọ, wọ́n ti fo fẹ́ǹsì lọ. Kí làbùrọ̀ àmọ́ sọ tá à lè ṣe? Èmi ò sì bá yín wí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló fà á tí arọ́ fi máa rò pé òun lè sáré títí dé stadium. Ẹsẹ̀ mélòó larọ́ ní tí è sáré? Tí ẹ̀ ń bá tiẹ̀ wà lówó tó wò pé èmi náà mọ̀ ti ní tọ́lọ́kọ́bọ̀, ṣó wá yẹ kó máa pè pé kí ló dàrú ni? Àgbẹ̀kọ̀yà ká bọ́ọ̀lù yóò ní Àgbẹ̀kọ̀yà. Àwọn ò ń ṣe ẹni tí à ń da ìlú rú. Àgbẹ̀kọ̀yà. Ìjọba gan mọ̀ wá. Wọ́n mọ̀ pé èmi Kàmọ́rù Òkìkí Àrẹ̀mú, ààrẹ Àgbẹ̀kọ̀yà káàkiri gbogbo àgbáyé. Wọ́n mọ̀ pé kò ṣe wàhálà kankan nípa wàhálà wò. Kí la fẹ́ fa wàhálà fún lù fún? Ìta fẹ́ kíjọba ó ṣe ìní kíjọba jẹ́ kí ìlú kó dẹ̀rọ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń le kókókókó kí gbogbo ẹ̀ máa lọlẹ̀ kó di tí aráàlú ó máa gbádùn. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ni ìjọba tó wà ń bẹ̀ yìí ló ṣe. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí máa ń fọ́nu yìí máa ń yà mí lẹ́nu. Ní 2015 gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n pera wọn lájàjàgbara gbogbo yín lẹ bá
ìjọba Jonathan lọ tẹ́ ní kíní kan ò ní ṣe àwa wò pé wọ́n ní Yorùbá ní 2023 pé ọ̀nà náà ó kan Yorùbá máa ń ṣe ṣùgbọ́n Yorùbá lè dákẹ́ 20 ọdún torí pé ó mọ bí ó ṣe lè jàjà ẹ̀ Yorùbá jàjà kó lùsì rí láyé kò tí ì ṣẹlẹ̀ lọ́wọ́ lórí rẹ́kọ̀dù bọ́ Yorùbá ń sáré pariwo ọmọ àlè Yorùbá ni wọ́n ń pariwo kiri pé a lè jà a lè ṣe kinní kan a lè sòkè dilẹ̀ òkè wo ló sọ dilẹ̀ ta ni ọ́ ogun mélòó ló ní agbára wo ló ní ṣé bẹ́ẹ̀ kàn bọ́ sórí Facebook ẹ mọ jánu bí ejò àtẹwọ́ Àgbẹ̀kọ̀yà fún bàbá. nídìí èyí ó fàṣìkò ìrọ gbogbo àwọn tí wọ́n ń pe ara wọn ní Àgbẹ̀kọ̀yà la mọ̀ pé fake ni wọ́n Àgbẹ̀kọ̀yà kan ṣoṣo tó wà ó wà registered fake ni gbogbo Àgbẹ̀kọ̀yà tó ṣẹ́kù àwọn fàṣìkò yìí rọ̀ wọ́n a dẹ̀ ti mú Ọlásùnkànmí Ahmed tí ó ní òun ni Àgbẹ̀kọ̀yà peace movement àwọn ọlọ́pàá ti mú ní Ìbàdàn ní Ẹlẹ́yẹlé commissioner of police dẹ̀ ni kó ṣe ìwé ó dẹ̀ ṣèwé undertaking wọ́n ní kó mú CAC tó fi register Àgbẹ̀kọ̀yà olóhùn òní wọ́n ní ta ló bó ló ṣe di ààrẹ Àgbẹ̀kọ̀yà ó ní OPC lòun tẹ́lẹ̀ tóun tẹ̀lé ọ̀tún ààrẹ Gani Adam tóun tẹ̀lé káàkiri ṣùgbọ́n bó ló ṣe wá di Àgbẹ̀kọ̀yà ó ní òun kan wò náà ni pé kó nǹkan dà Àgbẹ̀kọ̀yà òun wá bẹ̀rẹ̀ gbogbo àwọn bàbá wà ń bẹ̀ bàbá oníbodè egbò Múráínà àgbò méjì ó wà ń bẹ̀ ǹjọ́ náà tó yẹ pé àwọn Àgbẹ̀kọ̀yà gan nìyẹn bàbá Akékaka òun náà wà lórí ìjókòó bàbá Àyálù Balógun Àyálù òun náà wà lórí ìjókòó Jagun Àgbẹ̀kọ̀yà worldwide ó wà lórí ìjókòó Ẹ̀rù Òbodò ti Bámidélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ńláńlá lọ wọ́n wá bí léèrè pé ó da ìgbà tó ti wá mọ̀ pé òkè s'Àgbẹ̀kọ̀yà ní ìsìn tó bá mọ̀ pé ó fẹ́ lọ wọ Àgbẹ̀kọ̀yà lọ bá wọn kán fún ẹ ní ìlànà àtòfin Àgbẹ̀kọ̀yà òun la fi ní kán fi sílẹ̀ tó ráwọ̀ òun fẹ́ kí wọ́n fi ìyà jẹ èèyàn ṣùgbọ́n gbọmọgbọmọ yín ti wá débi tí ti ń gbọmọ àwọn ò dẹ̀ fẹ́ kí ìyà jẹ ọmọ Yorùbá kankan à ń fẹ́ kí Yorùbá kó bá tó bá wà pé òun ò níṣẹ́ kó lọ wáṣẹ́ ṣe ẹ mọ́ fẹ́ Àgbẹ̀kọ̀yà lọ lu jìbìtì ẹ mọ́ fẹ́ Àgbẹ̀kọ̀yà lọ bá àwọn èèyàn a níjìyà tá a lò fún ẹni tó bá rò pé kò sí tó wọ́n lè ṣe l'Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ tó ní láàrin ni àwọn èèyàn ńláńlá ló wà ń bẹ̀ àwọn professor wà ń bẹ̀ àwọn doctor wà ń bẹ̀ àwọn lawyer wà ń bẹ̀ àwọn justice wà ń bẹ̀ àwọn èèyàn gidigidi àwọn politicians ńláńlá ló wà ń bẹ̀ gbogbo àwọn tó dẹ̀ wà ń bẹ̀ èèyàn lè wà Àgbẹ̀kọ̀yà kó so lòsì èèyàn lè wà Àgbẹ̀kọ̀yà kó máa wọṣọ wìrìkiri ẹgbẹ́ àgbẹ̀ ni ẹgbẹ́ ńlá ni ẹgbẹ́ alágbára ni ẹgbẹ́ yẹn nìkan lókoso ló kù fún gbogbo ilẹ̀ Yorùbá àwa lè wò káwa ní kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́ọ̀dẹ ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ilẹ̀ Yorùbá yóò mọ gbòòrò sí ni ṣùgbọ́n a fẹ́ kí gbogbo aráàlú worldwide mọ̀ pé Àgbẹ̀kọ̀yà ò lọ́wọ́ sí Àgbẹ̀kọ̀yà kò ṣe nǹkan kó tì rí àwọn ò ṣe plan tí wọ́n pe àwọn aṣèkínní kan lè tó wá wò torí tí wọ́n fẹ́ ṣe ní October 1 already ó ti ṣubú torí àwa ti mọ̀ kó ti ṣubú gbogbo ẹni tó bá wá wù ní àwọn ọmọ kálukú fa ọmọ ẹ̀ létí ìyàwó fa ọkọ ẹ̀ létí torí mo rí pé àwọn ọmọ tọ́ọ̀gì ni àwọn ọmọ tí mo rí lórí fídíò lọ́dọ̀ Sunday Igboho lánàá àwọn ọmọ tọ́ọ̀gì Ìbàdàn tó ń ṣe tọ́ọ̀gì kiri ni àwọn ọmọ tọ́ọ̀gì kán lọ fi ọwọ́ ara wọn gbé jẹ́ wọ́n lè lọ ṣe kíní Oòduà Republic àbí rally tán rí kan ṣe o wọ́n lè lọ ṣe bọ̀ kó má lo orúkọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà fi ṣe rally kankan Àgbẹ̀kọ̀yà ọ̀rẹ́ nìkan kan ṣe àdẹ́gbọ́dọ̀ gbọ́ so kíkálukú fọwọ́ ẹni tí mo tiẹ̀ ní respect fún jù respect mo ní fún ni pé ipò tó dé ipò tó wà ó yẹ kó máa tún nǹkan ṣe ni ó yẹ kó wà lára àwọn tí ó mọ̀ ní ó yẹ kí Yorùbá lọ báyìí kò gbọ́dọ̀ ní selfish interest kankan lórí nǹkan kan mọ́ ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n mo sì rí sáfọ̀rọ̀ mi torí Yorùbá ní ibi tá a dé tá a dàgbà dé Yorùbá ò sáré sọ̀rọ̀
tó bá di àsìkò tí màá bá wá jáde wá sọ̀rọ̀ lẹ́yìn eléyìí tí ẹ bá gbọ́ tó bá di àsìkò tí mo bá padà wá sọ̀rọ̀ ẹni tó níyì ó tẹ̀ o ẹni tó níyì tó láṣọ funfun yóò di ẹni tí wọ́n depo lù o torí tá a bá jókòó jẹ́ kì í ṣe pé à ń bẹ̀rù ìjà we are not coward wàláhì kì í ṣe coward gbogbo ara làwọn Àgbẹ̀kọ̀yà mọ̀ pé Àgbẹ̀kọ̀yà ń ṣe coward àkàn kì í jáde ká mọ̀ dàlúrú ni dídàlúrú ni tó ṣẹlẹ̀ adé commissioner of police dẹ̀ ti pè mí lọ́yọ̀ state wọ́n ti sọ fún wa pé wọ́n ti ń wá àwọn ọmọ tọ́ọ̀gì tí wọ́n lọ sọ́dọ̀ Sunday Igboho láti kó wọn torí pé wọ́n mọ̀ pé they are not Àgbẹ̀kọ̀yà nítòótọ́ so nídìí èyí gbogbo àwọn agbófinró wa á rọ̀ yín kí ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ láti kó àwọn ọmọ tọ́ọ̀gì tí wọ́n ń pera wọn ní Àgbẹ̀kọ̀yà àgbẹ̀ kì í jẹ ìwọ̀sí o Àgbẹ̀kọ̀ kò sí Àgbẹ̀kọ̀yà kò sí Yorùbá kò sí Nàìjíríà ẹ ṣé o. bàbá wa àti gbogbo ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan mo rò pé bí a ṣe ti wí lẹ́nì àwọn tó bá létí wọn á gbọ́ Àgbẹ̀kọ̀yà first woman rights group ní Nàìjíríà ajàfẹ́tọ̀ọ́ ni ẹgbẹ́ àgbẹ̀ ni ẹgbẹ́ ọdẹ ni ẹgbẹ́ ìlọsíwájú ni ẹgbẹ́ ìdàgbàsókè ni kì í ṣe ẹgbẹ́ àdàlúrú kí olùkàlùkù ẹgbẹ́ bọ́ọ̀lù yóò ní kó kálukú kó fa ọmọ ìlétí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà kì í ṣe ẹgbẹ́ rifrat kí àwọn tó ti mọ̀ kọ́ lọ́mọ mo wá fi àsìkò yìí náà rọ olóyè Sunday Igboho ẹ jáwọ́ lápọ̀ tí ó yọ ààrẹ Gani Adams iná lẹ́ ń gbẹ́ solidarity àti movement létí mo ti bá yín sọ rí torí kì í ṣọ̀rọ̀ tí èèyàn máa fi ẹ sí abẹ́ àwọn sọ mọ́ ẹ jáwọ́ ká má bàa kọlura wa ẹ jáwọ́ kúrò lápọ̀ tó yọ Àgbẹ̀kọ̀yà ní tíjú ẹnì kankan àfẹn tó bá tíjú ẹgbẹ́ o àfẹn tó bá tíjú ẹgbẹ́ ọ̀dẹ̀ kí ìjà Yorùbá kì í ṣe ìjà ìdílé kì í ṣe ìjà pé èmi rè nítorí bẹ́ẹ̀ ló bá ṣe pọ̀ sílé èèyàn ṣe ń jà bẹ́ẹ̀ bá ṣe lọ́mọ ogun sílé èèyàn ṣe ń jà bẹ́ẹ̀ bá ṣe lówó sílé èèyàn ń jà ogun Nàìjíríà tẹkàn fẹ́ yọ kírísì nǹkan tó lágbára ni mo rọ gbogbo àwọn tó ọ̀rọ̀ kan tán ni wọ́n máa jáde London first tẹ bá ti jáde kan tójú bá rí kẹfàrà mọ́ Àgbẹ̀kọ̀yà oníṣèlérí kan máa mú ṣe o fún ìdí èyí mo kí gbogbo ẹ̀yin journalist gbogbo ẹ̀yin tẹ bá wa dá sí gbogbo ẹ̀yin tí a pè sí conference yìí lórúkọ ìwà rẹ̀fà in council Àgbẹ̀kọ̀yà worldwide àti olóyè Chief Kamoru Òkìkí Àrẹ̀mú Àgbẹ̀kọ̀yà mo kí yín pé ẹ ṣé ẹ kú ìfẹ́ adélébáre àrìnàkóre àkòyà ibi nígbà tí a bá ti fẹ́ sọ nígbà tí a bá ti wá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀mí àti jẹ́kẹ̀ gbọ́ fún ìdí èyí gbogbo ẹnikẹ́ni tó ní kí ilẹ̀ Yorùbá má tòrò láṣẹ Ọlọ́run ilé àtọ́ ní òní tòrò gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ da Nàìjíríà rú Elédùmarè á bá wa da ilé rú ọ̀nà olúkálùkù tó wá ń fẹ́ ìlọsíwájú ọmọ ilẹ̀ Yorùbá ọmọ ilẹ̀ Nàìjíríà agúnrégé láṣẹ Ọlọ́run nígbà tọ̀rọ̀ náà bá jáde gbogbo ara máa jókòó jẹ́ àwọn ìjọba ẹ bá wa mójútó security ẹ bá wa mójútó àwọn gómìnà nílẹ̀ Yorùbá àwọn gómìnà wa ẹ dìde ẹ bá wa mójútó security àwọn ọba ẹ bá wa dìde àwọn èèyàn pàtàkì àwọn olóyè àwọn olóṣèlú legal adviser wa máa ní kẹ́yìn náà kẹ́ bá wa kọ̀wé sí wọn gbogbo àwọn tó jẹ́ kọ́ ọ̀rọ̀ kan ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dàrú pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́ òun ni bọ́ọ̀lù yóò ilẹ̀ Yorùbá òun ni bọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà ẹ bá wa mójútó gbogbo ọ̀nà ò dáa ìlú ń dàrú kò tẹ́ wa lọ́rùn ebi ń pa àwọn èèyàn oríṣẹ́ ṣe fún ìdí èyí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kó gún régé ẹ bá wa ṣe kó gún régé kí ilẹ̀ Nàìjíríà kó tòrò ilé àtọ̀nà wa tòrò ẹ ṣe púpọ̀.